وسلم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run alhamdulillah ẹ jẹ́ á dá ọpẹ́ náà lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ á wá parí àyà náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. Allah. a ní ẹni tí a lè dúpẹ́ fún ju Ọlọ́run lọ. ọ̀nà ọpẹ́ wa ó pọ̀ púpọ̀. Allah. kí la rí tá a pa àdúpẹ́ fọ́lọ́run. Allah. alhamdulillah. ọba ọlọ́pẹ́ gbogbo ìgbà lọ́lọ́run. ọba tí ò ní kọ́sítọ́mà. Allah. ọba tí ò mẹ́nìkan. ọba tí ò lẹ́bí. ọba tí ò lára. ọba tí ò lè ṣẹ̀yàn. Allah. alimutu bi anna Allah ma sha'a kainu. alimutu bi anna Allah ma sha'a kainu. wa ma lam yasha ayata hasala. ọba yìí òun ló ti parí ọ̀rọ̀ ara rẹ̀. béèyàn bá ṣoore fún wa lánàá tílẹ̀ bá mọ́ láàárọ̀ yìí tó bá ṣe wá níkà ìkà tó ṣe láàmú tẹnu mọ́ àní sọ ń pa oore tó ṣe lánàá mọ́. alimtu bi anna Allah. tọ́lá àti gbàgbé. ma ṣáàkà iná. ṣùgbọ́n Ọlọ́run ó ti parí ọ̀rọ̀ ara ẹ̀ ó sì fi hàn wá pé mi Ọlọ́run ni iná uhu wàdàhákà wá àbùká èmi lọ́bẹ̀ kún èmi lọ́bẹ̀ rìn. alimutu bi anna Allah ma ṣáàkà iná. Masha Allah. wa ma lam yasha ayata asala. ó ní bó ń bá pa yín lẹ́rìn ẹ̀rín máa wọ̀n o ẹ̀rín náà máa wọ̀n bá a bá ṣe yín lóore ẹ yé máa ṣe jàgínní yòdò ẹ má jẹ́ jàgínní yòdò yín ọ̀pọ̀ ṣùgbọ́n tí mo bá gbé èkejì dé ẹ̀sùn ẹkún kọ́rùn ọ̀wọ̀ yín. Allah. فانظر بعين القلب في آياته فهي التي تنهى عن النسيان. ọba tí ò wá sí rẹ̀ iná ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà kílẹ̀ ó mì. kẹ́yìnfà. bí ọwọ́ rẹ méjèèjì sókè kó fi pariwo Ọlọ́run ọwọ́ rẹ méjèèjì ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. فهو لا كيف ولا أين له. Ọlọ́run kọjá bẹ́ẹ̀. لا كيف. ta ni. لا كيف. Ọlọ́run lẹ́nu ta ni ó ti jáde. لا كيف. pé ta ni ọ́. لا كيف. ولا أين له. ولا أين له. níbo ló ti ń bọ̀ ẹnìkan ò tó bẹ́ẹ̀ sọ lọ́hùn. وهو رب الكيف والكيف يهول. وهو رب الكيف والكيف يهول. ọba yìí ni ó sì lóhùn ó béèrè lọ́wọ́ wa ó ní la yusalu amma yafalu wa hum yusalu. ẹnìkan kò tó béèrè lọ́wọ́ èmi Ọlọ́run ní gbogbo ohun tí mo bá ń ṣe ṣùgbọ́n èmi ó béèrè lọ́wọ́ ẹ̀yin tí mo dá. wa mal hukimu wa sultanu. tani. illa liwahidin. òun ló ní gbogbo wa. wa mal hukimu
wàmàlẹ òkìmọ. ọgbọ́n wo ló sọ pé onínú àbí ẹjọ́ wo ló sọ pé ọmọ àdá. wàmàlẹ òkìmọ. Masha Allah. wàmàlẹ òkìmọ wá sulitanu ìlàlíwáhìdì. àwàmírùhù tẹkìdí wà àkìdàrùhù tẹjìrì. àwàmírùhù tẹkìdí wà àkìdàrùhù tẹjìrì. adúpẹ́ fọlọ́n. alhamdulillah. síwájú ọ̀rọ̀ àti dọ́lọ́hún mọ̀ pẹ̀lú ìwà tí hù. ọjọ́ òní ẹ̀yin ará òde ẹ̀ fẹ́ kójú ọ̀rọ̀. èmi ṣe bẹ́ẹ̀ tí òjò ni. àṣẹ ti ẹ̀ ní nǹkan kan tẹ́ fi lè tì í. ọlọ́run wa lòun wá fẹ́ rọ̀jò. mo wá ṣe bí ẹ pé inú wa ń dùn lọ́wọ́ ẹ mọ ta ní lónìí ni àbí ọlọ́run yá abọ́jọ́ òní jẹ́ ni kí ló wá kàn án kí ló kàn án òjò wa rọ̀ ajá sálámà jimá lòjò lòun dé ẹnìkan kò sí lágbára àti sọ pé ọmọ rọ̀ àwa àjẹ̀bú. wàláyé nǹkan tí pé kójú ọmọ rọ̀ àtó dán wò. àwa àti òjò tì. àtó dán wò. òde rẹ mọ ẹ tí ojo tì. Allahu Akbar. wà á máa ń léwu kí mo wá sulitanu. illa liwahidin. àfọ̀hún náà. awamiru taqdi wa aqdaru tajri. síwájú ọ̀rọ̀ mo kí ẹni tó yẹ àkọ́kọ́ kí tá a bá wà nírú ìjókòó báyìí náà ni bàbá wa chief imam. dábàlá hayatahu. ẹ̀mí yín ó gùn. àmín. ẹ nàjà yín kalẹ̀. àmín. ẹ tu ìlú yìí pẹ́. àmín. ìlú ó sì ní dàrú mọ́ yín lọ́wọ́. àmín. níjọ́ ṣẹlẹ̀ nílùú tí bàbá imam ó fi sọ pé tó ẹ̀yin náà ẹ lọ wá ọ̀rọ̀ ọ̀bọ míì ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí. sálẹ̀ èkó. kò sí ní ṣẹlẹ̀ nínú ìlú yìí. àmín. gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n wà nínú ìlú yìí tí ọlọ́run kó lé yín lọ́wọ́ ọlọ́run wọlá kò ní fi wọ́n pa yín lẹ́kún o. àmín. kò sì ní kánjú mẹ́yìn náà lọ. àmín. gbogbo ọmọ tó ti jáde lára yín aṣáájú ni wọ́n máa jẹ́. àmín. ọ̀làlá hawla wàlá quwwata illa. mo tọrọ fún náà ìbí yín náà o. àti ọlọ́mọ gbogbo sábà àwọn àti àpapọ̀. àti gbogbo àwọn àfa wa tí wọ́n ń bẹ níkàlẹ̀. mo tọrọ fún yín dáadáa yín ò ní bàjẹ́. àmín. mo tọrọ fẹ́ni tó mọ̀ mí rí tó mú mi délẹ̀ yìí. náà ni bàbá wa Àjàyí. bàbá Àjàyí. àwọn ni wọ́n mọ̀ mí tí wọ́n mú mi délẹ̀ yìí. mo ti ń kọjá lóde rẹ mọ ó tó ọdún mélòó kan n ò yálé ẹnìkankan rí ṣùgbọ́n lẹ́nìí mo wá yálé mo ya mọ́sálásí lọ́wọ́ ọjọ́ òní nìkan mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wọ̀ ní sẹ́ẹ̀rí pé mo ti dọ́mọ òde ní Masha Allah bẹ́ẹ̀ bá ti ń sọdún yìí ni ẹ̀yà máa ránṣẹ́ sí mi ọdún tí ọmọ kó yín jọ kẹ́ ẹ lè gbọ́rọ̀ Ọlọ́run ẹ máa ránṣẹ́ sí mi gbogbo àwọn ọmọ yín tó wà lẹ́kọ̀ọ́ èyí tó wà ní gbogbo ìlú káàkiri gbogbo ẹsẹ̀ wọn ti pé ní ìsìn ẹ rí ibi sọ̀rọ̀ fún wa pé bẹ́ẹ̀ bá jáde ńlú yẹ tó kọ ìlú yìí ṣe o bọ́ọ̀ bá ń ti ń lọ máa rántí pé bí a ti bí ọ nìyí o gbogbo ìlú tó bá nírú ètò tẹ́ ń ṣe yìí ìlú náà yé dàrú láéláé aburú èyí sì ṣẹlẹ̀ sí wọn nítorí pé wọ́n máa rìn wọn ò ní gbẹ́sẹ̀ kọjá abẹ Ọlọ́run inú ìlú òde ọlọ́mọdé ó bàjẹ́. àmín. lẹ́yìn náà mo padà sọ́dọ̀ aláṣẹ kejì òun náà ní kábíyèsí wa abẹ Ọlọ́run ọba tó fi yín bẹ̀ kò ní mú yín kúrò ńbẹ̀ o. àmín. àwọn Yorùbá máa ṣàwọn àdúrà kan adé ọ̀pẹ lórí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ àṣẹ ọ̀pẹ lẹ́nu wọ́n nílùú kẹrẹ yìí a máa padà dá abẹ́rẹ́ bọ́ bá pẹ́ ọlọ́mọ ṣàṣe bẹ́ẹ̀ fún yín. àmín. mo wá fi tiyín tọrọ fún gbogbo àwọn kábíyèsí tí wọ́n ń bẹ nílẹ̀ torí bí èèyàn ẹni abátúndí tó tún gbélé kẹsọ́rùn kábíyèsí lòun náà. bẹ́ẹ̀ni. wàlá ọkọ náà bó bá jẹ́ pé ẹ̀ tí ẹ̀ fi jẹ nǹkan kan tọ́wárì gbé rẹ̀ kẹ̀kọ́ sọ́run láì bí àwà yìí lónìí o kábíyèsí lòun náà. kábíyèsí lòun náà. ọlọ́run sábà mi ṣàánú yín. àmín. ọlọ́run bá mi ṣàánú yín. ọlọ́run ló fọyọ́ láyà balẹ̀ fàlàfin.
tó fẹ́ gbẹ́ láyà balẹ̀ Fálákè tó fògbó mọ́ṣọ́ láyà balẹ̀ fún Ṣọ̀ún tó fi kírun láyà balẹ̀ Fákírun tó fi kó láyà balẹ̀ Fákíolú tó fi Ìbàdàn láyà balẹ̀ Fálẹ́ṣin lọ́yẹ̀ Rabbul Alamina ọba tó láyé àfọlá Muhammad Bolúwamí fòdè láyà balẹ̀ fún bàbá o fòdè láyà balẹ̀ fún bàbá Olúwa fòdè láyà balẹ̀ fàlàyé fòdè láyà balẹ̀ fún bàbá o fòdè láyà balẹ̀. Ọlọ́run ó wọlé ànábì wa Muhammad ìlú yìí ò ní túmọ̀ yín lórí ẹ sì máa rí dáadáa ṣe ẹ máa rí dáadáa ṣe ọlànàbí àlùbá ò ní wọlé yìí o àlùbá ò ní wọlé yìí o àwa tọrọ fún àwọn honourables tó kọ́ bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọlọ́mọ ṣàṣe dáadáa fún yín honourable wa kejì náà tó tún dé ti House of Assembly ọmọ sábà ṣe dáadáa fún yín dáadáa tọ́lọ̀ ń ṣe fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọ jẹ́ ọba jẹ́ ẹ ti hàn tẹ́lẹ̀ náà ni aráàlú fi sọ pé ìní ẹ lọ sojú àwọn ọlọ́run wa ní bàyín jẹ́ wá látọ̀ ẹ sì ní bàjẹ́ ńlé ẹ sì rí ṣe jálẹ̀ ó kọ yín ò ní bàjẹ́ tẹ́ ẹ bá fẹ́ kúrò ńbẹ̀ o ọ̀làlá haúlà wàlá quwwata illa billah gbogbo àwọn ọkùnrin mo fi bàbá wa imam mo fi kí gbogbo wa ọlọ́mọ ṣàṣíjú àánú wò wá gbogbo ẹ̀yin bàbá àbátẹ́ wà láàrin wa ń bí ọlọ́njẹ́ ẹ̀nájà yẹn kalẹ̀ ẹ̀yin ìyá wa àdúrà tí yín ni pé ọlọ́njẹ́ jèrè àwọn ọmọ yín o ọlọ́njẹ́ jèrè àwọn ọmọ yín o ọlọ́njẹ́ jèrè àwọn ọmọ yín o ọlọ́nàbí wa Muhammad gbogbo ntọ́lọ̀ ń gbé kalẹ̀ fún yín nílé ọkọ yín ọlọ́mọ lè yín jáde ńbẹ̀ ọlọ́mọ dá yín lẹ́bi ńbẹ̀ ọlọ́mọ pa yín lẹ́kún ńbẹ̀ ọlọ́nàbí wa Muhammad la hawla wala quwwata illa billahi aliyyil azim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Limithla hadha falyamal amiluna. Ma sha Allah. Limithla hadha falyamal amiluna. Al-Qur'ani ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ni o a wà á dá lóhùn ó ní limithla hadha falyamal amiluna. Limithli hadha falyamal amiluna. Ma sha Allah. Limithli hadha falyamal amiluna. Gbogbo ọmọ òde eléyìí yẹ wá àbí ọ̀yẹ wá gbóhùn wa. Limithli hadha. Ọlọ́run ní béèrè lọ́wọ́ pé eléyìí bá a ṣe péjọ yìí ó yẹ wá àbí ó yẹ wá. Limithli hadha. Ìjókòó tó pa bàbá ìmáàmù pọ̀ mọ́ ìjókòó ọba ó yẹ wá àbí ó yẹ wá. Limithli hadha. Ìjókòó ọdún tá à ń ṣe tí gbogbo àwọn ìlú tí ń bẹ lágbègbè wa bá wa ṣe ó yẹ wá àbí ó yẹ wá. Limithli hadha. فليعمل العاملون. ما شاء الله. لمثل هذا فليعمل العاملون. bó bá wá yẹ wá kí ló kù. wa ta'awanu 'alal birri wat-taqwa wa la ta'awanu 'alal ithmi wal-'udwan. mi ò gbọ́n tó wí o. wa ta'awanu 'alal birri. ètò wa kù ni pé kọjá sí pé bá a ṣe wà ń bí. wa ta'awanu. èmi rí yín ẹ̀yin náà rí mi. àbí bẹ́ẹ̀ kọ́ wẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ o àbọ̀ ọ̀rẹ́ nìkan kan lẹ́gbẹ̀ẹ́
wà pọ̀ tún rẹ̀ kó wò sí dáadáa. wọ́n ní owó ẹgbẹ́. àwọn èèyàn ní màá bẹ̀rẹ̀ gbẹ́ rẹ̀. وتعاونوا تعاونوا على البر والتقوى. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe péjọ ẹ̀yin ìlú òde bẹ́ẹ̀ ṣe péjọ rẹ́gẹ́dẹ́ wọ̀nyí. تعاونوا على البر والتقوى. tó jẹ́ pé àwọn tó ń bẹ nírìn àjò wọn torí ẹ̀ wálé. تعاونوا على البر والتقوى. kò sí nǹkan tó yẹ kó tún máa wà láàrin yín mọ́. تعاونوا على البر. على البر والتقوى. ẹ jẹ́ olùrànlọ́wọ́ fúnra yín. على البر والتقوى. ẹ jẹ́ olùrànlọ́wọ́ fúnra ara yín kọ́mọdé ọ̀ràn àgbà lọ́wọ́ kágbọ̀ ọ̀ràn ọmọdé lọ́wọ́. على البر والتقوى. Ọlọ́run ní ẹ rànra yín lọ lórí oore ni ẹ fi rànra yín lọ́wọ́. وتعاونوا على البر والتقوى. ẹ̀yin tẹ́ ẹjọ́ nàrẹ́bù láàrin wa nílùú òde ń bí báyìí àwọn ààyè tó bá sílẹ̀ àwọn ọmọ tó kàwé ẹ pè wọ́n bẹ̀ káwọn náà wá ti ṣẹ́. وتعاونوا. ẹ gbọ́dọ̀ ràn lú yín yìí lọ́wọ́ ẹ ràn lú òde lọ́wọ́ kọ́lọ́hún ó lè rìn yín náà lọ́wọ́. وتعاونوا على البر. على البر والتقوى. ẹ wo nǹkan re tẹ́nìkan kan ọmọ kó lè wọ̀lú òde ń bí ẹ̀yin tẹ́ ẹ lọ sí ọ̀nà jíjìn ẹ mú nǹkan re wálé. وتعاونوا على البر والتقوى. nílùú yìí ṣe mọ yìí bẹ́ẹ̀ bá fẹ́ sọ di small London ẹ sọ di small London. bí ìfẹ́ bá ti ń bẹ ìfẹ́ yìí nìkan ló kù ǹjẹ́ bá a ṣe ń wo ra aṣọ afẹ́ràn ara wa ǹjẹ́ àròrè rora wa àní bá a ṣe jókòó yìí tẹ́ sáàròrè rora wa ṣé ń gbà tẹ́ ríra yín lọ́dún ọdún yìí tẹ́ ń bọ́ra yín lọ́wọ́ pẹ̀lú dùnnú àti inú mímọ́ lẹ fi ń bọ́ra yín lọ́wọ́ ẹ kú jọ́ mẹ́ta omi ńlọrọ̀ mi lábẹ́ olùsí rẹ̀ sájì ákí ẹkújọ́ mẹ́ta. ó tún wá lọ́dún yìí. ó tún wá lọ́dún yìí. kò ní lè wá tẹ̀lé. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní ẹ fẹ́ràn ara yín ẹ ràn ara yín lọ́wọ́. على البر والتقوى. Ìbàdàn kan ò ní wálẹ̀ yìí kó sọ pé ìlú òde ń bí lòun fẹ́ kọ́lé iṣẹ́ sí. ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? bí Ìbàdàn ṣe tóbi tó ilé ọ̀tán. bẹ́ẹ̀ni. ẹ sì ní rárá Abẹ́òkúta kó sọ pé òde ló ń fẹ́ fi gbogbo ilé iṣẹ́ ẹ̀hún sí kí ni wá ń bẹ̀. kò sí surprise. تعاونوا على البر والتقوى. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní ẹ ràn ara yín lọ́wọ́ ẹ ràn ara yín lọ lórí oore àti ìbẹ̀rù Ọlọ́run. ولا تعاونوا على الإثم والعدوان. لا تعاونوا على الإثم والعدوان. ẹ sì gbọ́dọ̀ ràn ara yín lọ ń pa kẹ́ ẹ máa dẹ́ntì ọ̀dà síra yín. bẹ́ẹ̀ ṣe jókòó yìí nísìnyí èmi ọmọ arin yín o ṣùgbọ́n lọ́ọ́ mọ̀ yín. ó lè dàsìkò táwọn olóṣèlú bá gbé rọ́ wọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ irọ́ tuntun mi tí wọ́n bá parí ìwé irọ́ tuntun mi tí wọ́n bẹ̀rẹ̀ ó lè dìgbà náà kẹ́ ẹ máa wá yanra yín lódì kí lẹ jẹ́ ń bẹ̀ tẹ́ yanra yín lódì àǹfààní wo wọ́n ṣe fún yín tẹ́ yanra yín lódì. وتعاونوا. تعاونوا ẹ ràn ara yín lọ́wọ́. وتعاونوا على البر والتقوى. على البر lórí oore ni ẹ fi ràn ara yín lọ́wọ́. تعاونوا على البر والتقوى. والتقوى. ẹ fi bẹ̀rù Ọlọ́run náwó oore síra yín ẹ jẹ́ bílẹ̀ nìkan bá rọ́nà lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà ń bàdàn ẹ pa àwọn yòókù náà ẹ máa bọ̀. وتعاونوا. bọ́ bá dọdún ẹni abámúlọ Ìbàdàn tó dolówó ẹni amúlẹ̀ Èkó tó dolówó ẹni ọlọ London tó dolówó ẹni ọlọ Amẹ́ríkà tó dolówó bọ́ bá dọdún tí mo ta fẹ́ sọdún wa tá à ń ṣe lọ́dọọdún yìí ó ńlá làwọn eléyìí wọn máa gbé lẹ̀. وتعاونوا. ṣùgbọ́n sí ọmọ alágbẹ́já ni bàbá rẹ̀ kì í ṣèyàn rẹ̀. ṣífọ̀. ẹ dákun ń jò lẹ́tọ̀ wá rí èèyàn rẹ̀ ń jò lẹ́tọ̀ rí bàbá tó jẹ́ èèyàn rẹ̀ tọ́mọ rẹ̀ náà tó jẹ́ èèyàn rẹ̀.
وتعاونوا. ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ bí Ìbàdàn ṣe tóbi tó ilé ọ̀tán bẹ́ẹ̀ni. ẹ sì ní rárá Abẹ́òkúta kó sọ pódè ló ń fẹ́ fi gbogbo ilé iṣẹ́ ẹ̀hún sí kí ni ń wá ń bẹ̀. kò sí surprise. ta'awanu ala albirri wa taqwa. wàtàwọnù alàlìbírì wà tẹ́kíwá. Ọlọ́run ní ẹ ràn ara yín lọ́wọ́ ẹ ràn ara yín lọ lórí oore àti ìbẹ̀rù Ọlọ́run. wàlá ta'awanu alàlìsímì wàlẹ̀ òde wá. la ta'awanu ala al-ithmi wal udwan ẹ sì gbọ́dọ̀ ràn ara yín lọ ń gba kẹ́ ẹ máa dẹ́ntì ọ̀dà síra yín. bẹ́ẹ̀ ṣe jókòó yìí nísìnyí èmi ọmọ àárín yín o ṣùgbọ́n lọ́ọ́ mọ̀ yín ó lè dàsìkò táwọn olóṣèlú bá gbé rọ́ wọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ irọ́ tuntun mi tí wọ́n bá parí ìwé irọ́ tuntun mi tí wọ́n bẹ̀rẹ̀ ó lè dìgbà náà kẹ́ ẹ máa wá yanra yín lódì kí lẹ jẹ́ ń bẹ̀ tẹ́ yanra yín lódì àǹfààní wo wọ́n ṣe fún yín tẹ́ yanra yín lódì. وتعاونوا. ta'awanu ẹ ràn ara yín lọ́wọ́. وتعاونوا على البر والتقوى. على البر lórí oore ni ẹ fi ràn ara yín lọ́wọ́. تعاونوا على البر والتقوى والتقوى. ẹ fi bẹ̀rù Ọlọ́run náwó oore síra yín ẹ jẹ́ bílẹ̀ nìkan bá rọ́nà lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà ń bàdàn ẹ pa àwọn yòókù náà ẹ máa bọ̀. وتعاونوا. bọ́ bá dọdún ẹni abámúlọ Ìbàdàn tó dolówó ẹni amúlẹ̀ Èkó tó dolówó ẹni ọlọ London tó dolówó ẹni ọlọ Amẹ́ríkà tó dolówó bọ́ bá dọdún tí mo ta fẹ́ sọdún wa tá à ń ṣe lọ́dọọdún yìí ó ńlá làwọn eléyìí wọn máa gbé lẹ̀. وتعاونوا. ṣùgbọ́n sí ọmọ alágbẹ́já ni bàbá rẹ̀ kì í ṣèyàn rè. ṣífọ̀. ẹ dákun ń jò lẹ́tọ̀ wá rí èèyàn rè ń jò lẹ́tọ̀ rí bàbá tó jẹ́ èèyàn rè tọmọ rẹ̀ náà tó jẹ́ èèyàn rè. وتعاونوا. Ọlọ́run ní ẹ ràn ara yín lọ́wọ́ ìrànlọ́wọ́ lẹ fi lè gbé ìlú yìí ga. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní wala ta'awanu ala al-ithmi ولا wal-'udwan. تعاونوا على الإثم والعدوان. báwọn oníwàhálà olóṣèlú bí wọn bá ṣe tán ẹnìkan máa pariwo APC lókè ńbẹ wọn ẹnìkan máa pariwo PDP nísàlẹ̀ ńbẹ ẹ má torí ẹ̀yin ara yín lódì àwọn tẹ́ ẹ rí tí wọ́n ń pariwo ara wọn oore inú tẹlifíṣàn lóore wọn. èmi máa sọ̀rọ̀ àdúrà níwájú Ọlọ́run ní kódà mo tọrọ rẹ̀ ń Káàbà mo tún lọ Mákà náà lọ́dún wọ́n tún tọrọ ẹ̀ lọ́hùn. oore tọ́lọ́ ń ṣe fọlọ́ṣèlú Ọlọ́run má ṣerú ẹ̀ fún mi má fi rántí mi láíláí. Ọlọ́run má ṣerú ẹ̀ fún mi náà. oore tẹlifíṣàn oore tẹlifíṣàn ni bọ́ ọba ń wo tẹlifíṣàn tí ń dùn lọ́wọ́ báyìí tó ń gbádùn eré tí wọ́n ń ṣe yóò ṣe lọ fa o. Excellency lónìí Mr. Lọ́la. ta'awanu ala al-birri wa taqwa. وتعاونوا على البر والتقوى. wala ta'awanu ala al-ithmi wal-'udwan. ولا تعاونوا على الإثم والعدوان. Ọlọ́run ní ẹ má fọ̀tẹ̀ rárá yín lọ́wọ́ ẹ má dìtẹ̀ ara yín ẹ̀yin ìlú òde ẹ dúró déédéé ẹ gbà fọ́lọ́hun ẹni Ọlọ́run bá bùkún nù yín ẹ káràmásìkí fún. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. ẹ má gbàgbé o ńgbà kan ní ìlú òde ò tó báyìí o. واذكروا. àwọn kan ní ẹ̀sìn bẹ́ẹ̀ ńgbà náà. واذكروا. nígbà tí ìlú òde ò tí ì gbajúmọ̀ tí nǹkan kan ò tí ì wọnú ìlú àwọn kan la fi jọba ńgbà náà wọ́n jọba tiẹ̀ náà wọ́n lọ. sẹ́rù ìgbádùn tí ń bẹ fọ́ba tá a jẹ ní nǹkan bí 30 ọdún sẹ́yìn tó ìgbádùn tóun jẹ sí ọba wa yìí tó lè faramọ́rù ìgbádùn bẹ́ẹ̀. واذكروا. ẹni tójú rẹ̀ ń dán láì fi nǹkan kan rajú yìí. واذكروا. ẹ mọ̀ pẹ̀lú ń dá nìyẹn ẹ ràn ara yín lọ́wọ́ ẹ rántí ìgbà tí ìlú yìí ò tí ì tó báyìí. واذكروا إذ أنتم قليل مستضعفين مستضعفون في الأرض. ما شاء الله. تخافون أن يتخطفكم الناس فآواكم. Ọlọ́run nígbà kan ìlú òde yìí ń bẹ tó jẹ́ pé
bẹ́ẹ̀ bá gbọ́ hànú mọ́tò àwọn èèyàn ó sì sáré jáde. bọ́sẹ̀gbẹ̀ títì. wọ́n sáré jáde síta pé mọ́tò. ọkọ̀ bẹ́ẹ̀ kọjá. ẹnìkan kò tí ì ní mọ́tò ń lu òde ńgbà náà. wọ́n kàn rí i pé mọ́tò ń kọjá lu Èkó ni. ẹ rántí ìgbà náà. wà á ti kúrò. ọlọ́ni ẹ rántí o ẹ rántí ẹ mọ bí ẹ ti bẹ̀rẹ̀ o. ìfẹ́ àwọn tún kọ́lí lò. nígbà tẹ́ ẹ tó nǹkan tí yóò ságbára kankan lọ́wọ́ yín. mustad'afuna fil ardi. nígbà tẹ́ ń wọ́nà bó o lẹ́yìn náà ó ṣe lóko bó o lẹ́ ṣe fẹ́ jẹ́ èèyàn. mustad'afuna fil ardi. takhafuna an yatakhatafakumun nas. ẹ̀yin náà fẹ́ jẹ́ èèyàn nígbà náà ṣùgbọ́n àti ìkádàrá. fàáwákùn. ìlú òde ẹ dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan náà. alhamdulilayi. ẹ tún dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan náà. fàáwákùn. ọlọ́run wá kún yín. fàáwákùn. ọlọ́run lé mi ni mo ṣàánú yín èmi mo ṣàánú yín. ẹ lọ́nà rẹ́bù. nǹkan rẹ wá ń wọ̀lú. ẹ̀yin náà wá ń lo mọ́tò ńláńlá oríṣiríṣi ẹnìkan ò lè proud ọ̀hún pa mọ́tò lílò lẹ́kọ̀ọ́ ẹnìkan ò lè proud mọ́tò lílò nìbàdàn ẹ̀yin náà ẹ sọ pé ètòjù yẹn ló ẹ ti rà á ó sì ń bẹ́nu ìlú yín ẹ sì ń rọ́nà gbégbà. ẹ̀yin náà lọ́nà rẹ́bù. ẹ rántí o. fàáwákùn. ńgbà kan lẹ́nìkan kan náà jọba ẹ ti ní ní ìsìn. fàáwákùn. wọ́n mọ̀ pé tó bá di ìjọba òmíì tó ń bọ̀ ẹ̀ tún wá ní èrò nù ìjọba tí ó tún pọ̀. fàáwákùn. ọlọ́run lèmi ni mo kún yín èmi mo kún yín tí mo sọ yín dé èèyàn. wà á yàdà kún binasirihi. èmi ọlọ́run mo sì sílẹ̀kùn àrànṣe pé mo ṣe tán tí wọ́n sọ yín dé èèyàn. àyàdà kún binasirihi. Masha Allah. wà á razaqakum mina tayyibati. Allahu akbar. wa la'allakum tashkuruna. ولعلكم تشكرون. àwọn àgbà tí ayé ò tí ì rí báyìí tí ìlú òde ò tí ì rí báyìí béèyàn bá ra búrẹ́dì kọjá ń lù yìí wọ́n máa wo onítọ̀ bí ẹni bó ń jẹ èbó ní ń jẹ. wọ́n bò ó máa lọ́wọ́ ni. ẹ̀yin náà lè ń jẹ búrẹ́dì bó ṣe wù ẹ̀yin náà máa ń ṣe búrẹ́dì. ìgbà wọn lọ ń kó búrẹ́dì wá ń bàdàn. bàbá wa Àjàyí àbí ẹ̀ ń ti ń ṣe búrẹ́dì ńlẹ̀ yìí náà nísìn Ìbàdàn wọn ti mú búrẹ́dì wá fún yín tẹ́lẹ̀ wọn ó sì mú wá látẹ̀kọ́ ọmọ tó bá sì mú búrẹ́dì wá lé tó mú wá sí ìlú òde mi àdúrà tí ó gbà lẹ́nu àwọn àgbàlagbà. mọ́sálásí Jímọ̀ náà ti máa ní ẹ̀gbọ́n ló ń tóbi o. Allahu Akbar. ó mú búrẹ́dì wálé o. fàáwákùn. ọlọ́run èmi ọlọ́run èmi tí mo dá yín mo wá ràn yín lọ́wọ́ mo gbé yín dáàyè tẹ́ wà lẹ́nu. wà á yàdàkùn binasirihi. jẹ́lẹ̀ mẹ́lẹ̀ ẹ̀bùn. wà á razaqakum mina tayyibati. mo wá gbé ayé mo gbé ìjáyé mo gbé sọ́dọ̀ ẹ̀yin náà ẹ máa jẹ ayé lọ. wa la'allakum tashkurun. ọlọ́run ló dọ̀ràn yàn kẹ́ ẹ dúpẹ́. la'allakum tashkurun. ó ti dọ̀ràn yàn kẹ́ ẹ dúpẹ́ fèmí ọlọ́run fún bí mo gbé yín dé yìí. a gbọ́dọ̀ fẹ́ràn ara wa ìlú òde ẹ fẹ́ràn ara yín. àwùsọ rasulillah sallallahu alayhi wa sallam. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. qala la yadkhul ahadukum masjidi hadha ba'di bisawbin aswad wala bi amahimin ahmar wala yaq'ad ahadukum ala manbari. kadaka qala rasulillah sallallahu alayhi wa sallam. aṣáájú ẹ̀dá Muhammad inú àwọn àsọọ́lẹ̀ rẹ̀ tó sọ kó tó kú ò láyé ó pe àwọn sàábé ẹ̀jọ. qala ya ma'sharal mu'minin. ó ní gbogbo ohun tí mo fẹ́ fi lélẹ̀ yìí ẹ tẹ̀lé o ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àlífà bí n bá kú ò láyé tán ẹnìkan nínú yín. لا يدخل أحدكم مسجدي هذا بثوب أبيض بثوب أسود ولا بأمائم ẹnikẹ́ni nínú yín حياكم الله ẹ gbọ́dọ̀ wọṣọ dúdú wọ mọ́sálásí. ẹ gbọ́n tí mo wí Ànábì ló wí bẹ́ẹ̀ o ẹ má wọ aṣọ dúdú wọ mọ́sálásí o. ولا بأمائم أحمر.
ẹ sì gbọ́dọ̀ wé láwà ní pupa wọnú mọ́sálásí mi o. Wala. Ó di mélòó jàmá? Ó di méjì. Ó di méjì ẹlẹ́ẹ̀kẹta. Wala yaq'adu ahadukum ala manbari. Ẹnikẹ́ni nínú ẹ̀yin tẹ́ ẹ sì rólé lẹ́yìn mi orí múmbàrí tí mo gbé ń kíjímà tí mo gbé ń sọ̀rọ̀ Ọlọ́run fún yín ẹ gbọ́dọ̀ gún bẹ́ẹ̀ o. Lẹ́yìn mi. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi. Ẹ̀yùnbá nab Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yùnbá nab Muhammad. Fa'asha Abu Bakar mutamassilan li amrihi. Ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tánàbí sọ yìí òwe ló fi pa o. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀. Fa'asha Abu Ọlẹ́ Bakar. gbọ́dọ̀ wọnú mọ́sálásí pẹ̀lú Pẹ̀lú aṣọ dúdú. Ẹni ó wá gbapò lẹ́yìn Ànábì Muhammad. Abubakar. Abubakar njọ́ tí ó kọ́kọ́ yọ sí mọ́sálásí aṣọ dúdú lọ́wọ́ lọ́ba di ha ètì jẹ́ ẹ bá Abubakar náà ló súnmọ́ Ànábì jù wá jẹ́ gbogbo wọn bẹ̀rẹ̀ sí falẹ̀ wo sí tí Ànábì sọ́ọ́lẹ̀ ọ̀pọ̀ ọ̀gbọ́ ni. Anakumullah. Asha Abubakar mutamassilan bi amrihi wa kadhalika Umar wa kadhalika Usman. Walamma tawalla alwilayata ila Ali karamallahu wajhahu. Masha Allah. Aha. Abubakar ó mọ̀fin òun mọ̀fin lò ọwọ́ mọ́sálásí ń jọ́ tí ọkọ̀ ọkọ̀ gíjímà agbádá funfun lọ́wọ́ kò sọ̀rọ̀ àwọn wọ̀sọ̀ dúdú mbẹ̀ wọ́n bí léèrè wọ́n ní èyí ti jẹ́ aṣọ ẹbẹ̀ mọ̀pá nàbì sọ pé àgbọ̀dọ̀ wọ̀sọ̀ dúdú wọ́bí. Tó fi kú bó ti ń ṣe nu. ó ṣe bẹ́ẹ̀ kò wé láwà ní pupa kò sì dúró lórí múmbàrí Tó fi kú. Wakadhalika Umar náà débẹ̀ òun náà ṣe bẹ́ẹ̀. Wa ila Uthman. Usman náà débẹ̀ òun náà ṣe bẹ́ẹ̀. Walamma. Ó wá dàsìkò Ali. Walamma tawalla alwilaya. Ọ̀dọ́ sì ní Ali tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ́ ni òun náà lójú ọba ní Muhammad rìn dáadáa. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yùn bá ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Ali wá ń bọ̀ wá sí mọ́sálásí lọ́ba kó nu aṣọ dúdú. Wọ́n wá ń pè wá ń bì wá. Abubakar kò wọṣọ dúdú. Umar kò wé láwà ní pupa ló tún wé yìí. Ó sì ń bọ̀ tààràtà tó ṣe útúbà ó tún lórí múmbàrí Ànábì. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yùn bá ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Bó ti ṣe yí ọ̀dà. Faqala Aliyu. Ali wa ni ẹgbọ́ o. Alam tasma'u itirata Rasul sallallahu alayhi wa sallam aizu qala. Ó ní ṣe ẹ̀ẹ́pẹ́ ẹ̀gbọ́ ntànàbí sọ ni. Ana madinatul ilmi wa Aliyu babuha. Ó ní èmi nílùú mà. Èmi nílùú mà. Ànábì gan fún rẹ̀ ní kọ́kọ́rọ́ tó ń ṣí ìmà náà. Ẹ ti jẹ́. Wa Aliyu babuha. Ẹ sì wá ń sọ nísìnyí pé mo ti wé láwà ní pupa mo ti wọṣọ dúdú. Mo ti lọ sórí múmbàrí Ànábì. Ẹ béèrè ntí ò yé yín ni. Ẹ béèrè ntí ó bá yé yín ni. Wọ́n ní kí ni ọ̀yá wọn o. Faqala amma sawbun aswad. Qala Rasulullah sallallahu alayhi wa sallam la tadkhulu masjidi wa qulubukum mukhtalifun. Ẹ pariwo Ọlọ́run jàmá. Ali ní ntí ò yé ẹ̀yin jàmá nù. Lóòótọ́ l'Ànábì sọ̀rọ̀ tó sọ. Ṣùgbọ́n tànàbí mẹ́rin kọ́ ni ọ̀rọ̀ aṣọ dúdú. Ànábì ilé ẹ̀ gbọ́dọ̀ wọnú mọ́sálásí. Òwe ló pa. Ẹ gbọ́dọ̀ wọnú mọ́sálásí mi pẹ̀lú pé kẹ́ ẹ wá fi ẹ̀mí tí ọ̀dà ẹ̀mí dúdú ẹ gbọ́dọ̀ gbé wọ mọ́sálásí gbogbo òrùn tẹ́ ẹ bá kí ń bẹ̀ Ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ yín. Ẹ wá máa jára yín lẹ́bù lórí line. Ẹ wà ní mọ́sálásí ìmáàmù tí ń kírun mọ́sálásí ò fẹ́ràn rẹ̀. Ẹ̀mí rẹ̀ ń sọ pé kí ìmáàmù ó kú ni kí ló ń kírun sí. Ẹni tó tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́ta rẹ̀ ni bó wọ́n ní ajé àfẹsẹ̀ kan ẹsẹ̀ òun pa ẹsẹ̀ ẹ̀ pọ̀ òun pa ẹsẹ̀ ẹ̀ pọ̀ ọ̀jẹ̀sẹ̀ rí ọkàn tiẹ̀. Ó ní kó má kàn ọ́ lóògùn. Àbí èèyàn ń wá sí mọ́sálásí ẹjọ́ wá kírun ọ̀bọ̀ ọ̀nà wọ́ sí ọkọ̀ wá kò ní tata ní ajé kọ́ bọ̀ òun lọ́wọ́. Ó fẹ́ fò kàbà lọ́wọ́. Kọ́ bọ́lú ẹ̀ lọ́wọ́ kọ́ lú ẹ̀ ọ́ darọ̀. Ó ní ntànàbí mí-ín ń pa aṣọ dúdú ni pé ẹ gbọ́dọ̀ wọnú mọ́sálásí pẹ̀lú ọkàn dúdú pẹ̀lú ẹ̀mí dúdú
pẹ̀lú àìfẹ́ràn ara ẹni kámpẹ́rẹ́ ẹni ní mùsùlùmí kọ́ mọ́ sí ìgbàgbọ́ láàrin wa kọ́ mọ́ sí ìfọkàntán. kájọjọ́ ọmọ ìlú pé ká mo mọ̀ fẹ́ràn ara wa. jẹ́rìí ọmọ ìlú kan náà ni wá mọ́sálásí kan náà la gbé ń kírun ìmáàmù kan náà ní ń kí jímọ̀ fún wa. ẹ pàdé lẹ́yìn odi. a sì wá fẹ́ràn ara wa mọ́. ẹ tún kíra yín. ẹni ó lọ Ìbàdàn tí wọ́n pàdé ara wọn látòdè wọn ò kíra wọn mọ́ ẹni ó tòdè ìtọ́lọ Èkó wọ́n pàdé ara wọn wọn ò kíra wọn mọ́. ẹ tún jà mọ́ká. wa ta'awanu 'alal birri wat-taqwa. Ọlọ́ni ta'awanu 'alal birri wat-taqwa. wa ta'awanu 'alal birri wat-taqwa. wala ta'awanu 'alal ithmi wal-'udwan. wala ta'awanu 'alal ithmi wal-'udwan. wala ta'awanu 'alal ithmi wal-'udwan. wọ́n ní kí wọ́n sànẹ́símẹ́ǹtì mọ́sálásí pé ìyá Gani ó dé láti Maka bàbá Sẹ̀rífù ó dé láti Maka alájà ìyá Kàmọ́ ó náà dé láti Maka òkun wa ni wọ́n jáde Maka ní Jímọ̀ tí ń bọ̀ ó wọ Jímọ̀. ìwọ ní rárá o rárá Ọlọ́run má jẹ́. wọ́n wọ Jímọ̀ tí a ná kí èmi pẹ̀lú lágbájá. àjọmọ̀ àwọ̀ Jímọ̀. Ọlọ́run ọgbà àjìdán lọ aláyẹ Ọlọ́run ọgbà ó ṣe excursion lọ. ọkàn lọ wòran lásán ni. wàtánìyà. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. ama amahimun ahmar. ó ní orí láwàní pupa. yanni imrahatun ma'ido. òfin lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń fi yé èmi òjíṣẹ́ ńlá Muhammad. ó ní pé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ò gbọ́dọ̀ wọ mọ́sálásí. ẹ má gbé epo wọlé. ìtumọ̀ rẹ̀ nìyẹn o ìtumọ̀ aláwàní pupa nù o. amma man bar rasul sallallahu alayhi wa sallam. wọ́n bá rí ànábì tí Ọlọ́run ní kí àtẹnìkan kan ọmọ gùn bẹ́ẹ̀. yanni zawjatu rasulillahi sallallahu alayhi wa sallam. òfin tí ń bẹ ń bẹ ni pé haramun likulli ìyàwó muslimin. tí ànábì fẹ́ ẹnìkan kó o tún gbọ́dọ̀ so yìí ẹ̀ mọ́. sim card tánàbí yọlẹ̀ ẹ gbọ́dọ̀ fi sí fóònù mi. sallallahu alayhi wa sallam. ìtumọ̀ rẹ̀ ni ọkàn dúdú kò sí nǹkan kò sí ibi tó fẹ́ gbé adé àsìkò ànábì Musa aleyhi salatu wa salam Ọlọ́run rán Jìbìrìlù pé kó wọ́n pa ìlú kan rẹ́ lọ́ọ̀rẹ́ pa ìlú náà rẹ́ Jìbìrìlù wá débẹ̀ ó dénú ìlú ńlá àfẹ̀mọ́júmọ́ wọ́n ń kásùn bá gbogbo wọn ni á jẹ́ ni tí ń ṣe tọ́lọ́hún Jìbìrìlù padà lọ́dọ̀ Ọlọ́run ó ní wọ́n Ọlọ́run ìlú tó ní lọ parẹ́ wọn ò mọ̀ bẹ́ẹ̀ o ibi mọ lọ tí ẹni à ń ṣe ń bẹ o Ọlọ́run ní Jìbìrìlù lọ bí mọ̀ràn. padà lọ gúgú ẹ̀. ibi mọ̀ràn náà nù àsìkò tí Jìbìrìlù ó tún padà débẹ̀ wọ́n ń ká yìí là lọ́wọ́ ni gbogbo òlu ni wọ́n tún tilẹ̀kùn iléeṣẹ́ wọn gbogbo wọn ń ṣe tọ́lọ́hún. Jìbìrìlù ní n ò rò pé mo ti dàbí Ọlọ́run wí mà ó tún padà lọ ó dọ́wájú Ọlọ́run ní wọ Jìbìrìlù mọ̀ràn oníṣẹ́ òun mòté òun mòlé kí lọ́kàn ọ́ àwọn tó lọ báwọn náà ni mo ní bọ́ ọ bá pa wọ́n rẹ́ tán padà wá kọ́ wá gbọ́dì ọ̀rọ̀. wa ma kana rabbuka muhlikal qura wa ahluha gafiluna. Ọlọ́run ní kò lè rí bẹ́ẹ̀ kí èmi Ọlọ́run kí n bínú sílùú kan kó wá jẹ́ pé kò nídìí ọ gbọ́dọ̀ nídìí. wa ma kana rabbuka muhlikal qura bizulmi. Kémi Ọlọ́run ó pa ìlú kan rẹ́ pẹ̀lú àbòsí láì jẹ́ pé wọ́n ṣe nǹkan kan kì í kò lè rí bẹ́ẹ̀. wa ma kana rabbuka muhlikal qura bizulmi. Aláàjì Bílù wa padà lọ lẹ́ẹ̀kẹta ó tún délùú yẹn wọ́n ń ká làásàrì lọ́wọ́ ni wọ́n ń pèrú lólókèjòkè àwọn èèyàn àwọn àfáà lọ kánrin àwọn oníláwà ní lọ kánrin gbogbo àwọn èèyàn ńláńlá. alálìkí ń bà. tó Aláàjì Bílù wa kì ìyẹ́ bọ odi ìlú yẹn ó kì ìyẹ́ kan bọ odi ìlú yẹn ó gbé ìlú yẹn lọ nírìn igba ọdún ní sánmà ó wá dojú ẹ̀ dé wì. tọ́ mádàlá. ọ̀pọ̀ àwọn rẹ̀ ó wá padà dọ́dọ̀ Ọlọ́run ìwọ Ọlọ́run
nítorí ní ṣe mo ti ṣe ṣùgbọ́n kò dùn mọ́ mi nínú Ọlọ́run ní jí ó dùn mọ́ nínú àwọn tó ń wò yẹn èèyàn lásán ni wọ́n èé ṣe èèyàn irun wọn tí a ń kí ń ọ̀gbá àwẹ̀ wọn tí a ń gbà ń ọ̀gbá gbogbo tí wọ́n ń ṣe tí a náà fi ń jọ́sìn ìfẹ́ mi Ọlọ́run ọba èmi Ọlọ́run ọba ò fún wọn ní recognition kò sì sí ń tọ́ fàájú pé bó o ṣe ń wò wọ́n yẹn wọn ò fẹ́ràn ara wọn. Allah. Tahabu tahadu. Tahabu tahadu. Tahabu tahadu. Bainakum duna khulifati. Masha Allah. Wa atu ala al-muhtaji law shiqqi tamarati. Ọlọ́run ní ẹ fẹ́ràn ara yín, ẹ fẹ́ràn ara yín. Ẹ fẹ́ràn ara yín. Tahabu tahabu. Wàláyì tá a bá fẹ́ràn ara wa ìlú òde lè di small London. Tahabu tahadu. Ìlú òde sẹ́ ó lè di small London bí ìfẹ́ bá ń bẹ. Shoprite tí ó wọ bẹ̀rẹ̀. Nítorí pé a máa ran ara wa lọ́wọ́ bá a ṣe ń ran ara wa lọ́wọ́ ńlá fi wá wò ó pé kò sólòsì kankan nílùú òde mọ́. Tahabu tahadu. Mọ ọjọ́ máa lẹ̀ yìí ó di owó rẹ mọ́wọ́ ọ̀rọ̀ mo òde tí yà ń jẹ ọ ò lè ràn lọ́wọ́ ọ̀rọ̀ mo òde tí ń wáṣẹ́ ọlọ́pọ̀tunítì kó o wá iṣẹ́ fún o ò ṣe bẹ́ẹ̀ ọmọ Ìbàdàn ló gbà ọ̀rẹ́ ni tí a ń sọ pé èkìsà ní ń wọ̀ lọ́mọ òde o ò lè pé sí kọ̀rọ̀ kan dáṣọ fún. o kọ́ lè sẹ́lẹ̀ yìí. Abba. Tahabu tahadu. Tahadu. Bainakum duna khulifati. Àfààní ẹ fẹ́ràn ara yín. Tahabu tahadu. Ẹ fẹ́ràn ara yín ẹ ṣe déédéé pẹ̀lú ara yín. Tahabu tahadu. Ẹ̀yin ìlú òde ẹ fẹ́ràn ara yín. Tahabu tahadu. Bá a bá fẹ́ràn ara wa ìlú òde yóò di small London mọ́ wa lọ́wọ́. Bainakum duna khulifati. Ẹ má jẹ́ abínú síra wa rárá ẹ má jẹ́ àyànra wa lódì ẹ ráwọn tí wọ́n ti jà ń jọ̀hún ẹ fà wọn tó jà ń jọ̀hún lẹ̀ ẹ fi wọn lẹ̀ àwọn ní àmọ́ tí wọ́n rí tí wọ́n fi bára wọn jà. Irú tó ta gbogbo àwọn bàbá tí ò bára wọn ṣe wọn àwọn ní àmọ́ àní ara wọn máa lọ yanjú ẹ lọ́dọ̀ Ọlọ́run. Àwa tá a kù láyé a gbọ́dọ̀ bára wa ṣe àwa ni ká súnmọ́ra wa kọ́ mo òde ọ̀ràn mo òde lọ́wọ́ kó wá dọdún tá a bá wá báyìí ká pé gbogbo bọ́lọ̀ ń bá ṣe sóore fún kálukú bọ́lọ̀ ń bá ṣe sóore fún kálukú ta lẹni tí ọ̀kọ̀ọ̀kan ṣáájú tí ó forí Ọlọ́run hàn pé ń bí mo lọ Ọlọ́run dùn mí nú ń bẹ̀ kọ́mọ òde kan kó gbé 1 billion sílẹ̀ bọ́ bá gbé 1 billion ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn tí wọ́n lówó wẹ́wẹ́wẹ́ yòókù lọ́wọ́ kálukú ọ̀lọ́ kó gbogbo tiẹ̀ jáde. Biladaka qaddimuha ala kulli balidatin. Masha Allah. Biladaka qaddimuha ala kulli balidatin. Masha Allah. Wa min ajliha aftur wa min ajliha sum. Ẹ jẹ́ kí ìlú òde ẹ jẹ́ kí ó jẹ́ ìlú pàtàkì lọ́wọ́ gbogbo wa. Biladaka qaddimuha. Ibi wọ́n bí wa sí ni ibi wọ́n bí wa sí ni kódà bọ́ ọba sì jọ́ ọmọ òde gan wọn bá bí ọ sẹ́kọ̀ọ́ ibi orírun rẹ lọ wà yìí. Biladaka qaddimuha. Ibi báyìí ni wọn ò gbélé pa ọ́ nítàn ìlú òde ni wọn ò gbélé pa ọ́ nítàn bọ́ pẹ́pẹ́pẹ́ lára Èkó ará Èkó padà sọ fún ọ aráàlú òkè ni. Aráàlú òkè ni. Biladaka. Bá a bá wà lọ́dọ̀ wa nílẹ̀ Haúsá lọ́n bá Haúsá bá ti wọ̀ ọ́ títí báyìí tó sọ pé ṣùgbọ́n sọ́ọ̀mọ̀ pé èso àsọmọ wa sá sọ́ọ̀mọ̀ pé èso ọmọ wa ń wá àpò lówó sọ́ọ̀mọ̀ pé èso ọmọ wa. Béèrè bè bá ń sáni. Gbogbo orú tó orí ọmọ ṣe fún wọn bá ń sáni lójú wọn. Biladaka qaddimuha. Àwa òde ẹ má jẹ́ a máa péjọ lásán lọ́dọọdún yìí ṣe ká máa jó yìí ṣe ká máa yọ̀ ìyẹn kọ́ ni tá a fẹ́ máa ṣe nílùú ìlú òde yìí. Àrùnkùnlà níbi ọdún láfọ̀ṣẹ́ yìí sà wọ́n ṣe ọjọ́ kan tó yẹ pé wọ́n ń dirun fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́. Ọjọ́ ìdirun ọ̀fẹ́ ó yẹ kí náà mọ wà lẹ́ẹ̀kan lóṣù.
kí ni wọ́n wá sí fáwọn ọkùnrin. káwọn tí wọ́n ráyè máa ṣe. mẹ bá wá dirun fóbìnrin lódì ọ̀sẹ̀ kan ẹ dáhùn kí ni ẹ fọ̀sẹ̀ kó ogún ṣe ẹ ṣe irun fọkùnrin. a máa fi gẹrun ọkùnrin. ẹ pariwo Ọlọ́run jàmbá. àbí a máa rí ìkànnà. bìlẹ̀ dọ́kà dìmú ha alákùnlé balẹ̀ dàtí. kábíyèsí wa ní ìlú Òde afẹ́kẹ́ ẹ mú dání pé ìlú Òde yìí ẹni kọmpitíṣàn tẹ́ ẹ máa ṣe lọ́dọọdún pé Ọlọ́run ṣoore fọ́mọ ìlú Òde ta lọ́lọ́run ṣoore fún láàrin yín bí àwa la bí yín a lè pa yín ẹni ó bá ti àwa la bí yín aburú kankan ò lè ṣẹlẹ̀ sí yín gbogbo àwọn ìyá tí wọ́n lè pa burú ó ṣẹlẹ̀ sí yín gbogbo náà wọ́n ti dè yín rẹ̀ bẹ́ẹ̀ni. ó yẹ ẹ fi owó tẹ́ ẹ nílùú òkèrè ẹ fi hàn ẹnìkan ò lè gbé 100 million kalẹ̀ ẹ rí i pé àwọn tí ó máa tẹ̀lé gbowó tí wọn ò bá tó bẹ́ẹ̀ yọ máa súnmọ́ bàbá wa kóru ẹ̀jọ́ iléeṣẹ́ tá a bá fi dálẹ̀ ńlẹ̀ yìí ṣe é mọ̀ pé ọmọ ìlú Òde wọn ò lọ ibì kankan mọ́nù. bìlẹ̀ dọ́kà dìmú ha. ó dọ̀nà àyàn ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. alákùnlé balẹ̀ dàtí. ìfẹ́ ni o ìfẹ́ lọ́lọ́run ọba ń fẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. olùkọ́ bá dọjọ́ àríkìyàmà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde ọmọ mi lẹ́ẹ̀bà mi wà lè jẹ́nà àyàfà wọn tí wọn ò fẹ́ràn ara wọn àwọn nìkan ni wọn ò ní tẹ̀lé mi. bó o láṣẹ wá fẹ́ràn ara wa bó o ní oore tọ́ lọ́n ṣe fẹ́ nìkan ó ṣe jọ wá lójú tá a kára má sì ti fún pé Ọlọ́run mà sí oore fún ọ. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Òde míì lọ́kùnrin lọ́ra mọ́tò ńláńlá lẹ́kọ̀ọ́ alóhùn ò lè gbé lóde èjẹ́ tí òjì ó lè gbé lóde ibi wọn náà ní ìyá ń bẹ á ní gbogbo wọn ọ̀kan náà ni wọ́n àti mọ́mì náà ọ̀kan náà ni wọ́n. Laqad jinakum bil haqqi. ọmọ tó ra mọ́tò lẹ́kọ̀ọ́ tí ò gbé wá sílùú Òde ó ń gbára rẹ̀ lásìkò ni. Jinakum bil haqqi. bá a bá sọ pé ntọ́lọ̀ ń ṣe fún wa aṣọ tá a ní mọ́tò tá a ní ẹjẹ́ wa fi ṣe kọmpitíṣàn nílùú Òde àwa tá a jọ́ mọ́ Òde yọ onítìkálukú ọ̀ṣáájú ni àwọn èèyàn ó sì máa tẹ̀léra wọn a lè ṣerú nǹkan bẹ́ẹ̀ kọ́lọ́hún fúnra rẹ̀ ọmọ yọ́nú sí wa. bàbá wa Àjàyí ni wọn gbàgbé ilé. àbí bàbá wa Àjàyí ni. kò sì bàjẹ́ fún wọn. bí wọ́n ṣe ń bẹ ebi ojoojúmọ́ wọ́n ń wá sóde ibi ni wọ́n ti jẹun tí wọ́n gbé sùn tí wọ́n máa harun wọn ò lè harun bá nìbàdàn wọn ò lè harun bá nìbàdàn o torí ibẹ̀ ní Ìbàdàn wọ́n ti ń rówó wọ́n ti máa pọ́n wà lọ́fíìsì nù wọ́n sì fi Òde ṣe ibi ilé tí wọ́n máa dé sí bí n bá kúrò lọ́fíìsì irú tí bàbá wa yìí ń ṣe lọ́dáàjù àwọn ni wọ́n mú Ansarudeen wọ̀lú yìí wọ́n sì kọ́ mọ́sálásí fún Ansarudeen nítorí nǹkan kan kọ́ wọ́n fi Ìbàdàn lẹ̀ wọ́n sì wá kí Jímọ̀ lóde mi. àbí ìwé ìwálé ọdún. gbogbo ẹni tó bá sì wá kí wọn wọn bá ń tọ́lọ̀ ń bá fún wọn wọ́n fi ń tọrọ ọ̀fẹ́ ni oníkálukú ẹni ọba dọ́dọ̀ wọn kò sì lè tán ẹ lè na tán. ẹ lọ́lọ́run mama yóò wọ ìlú mi Òde Rẹ́mọ o. mama yóò wọ ìlú mi Òde Rẹ́mọ. alùbàtì ń wọ ìlú tí ó fàlù sẹ́yìn. mama yóò wọ ìlú mi Òde. ọmọ Rẹ́mọ káwí pé mama yóò wọ ìlú mi Òde Rẹ́mọ. mama yóò wọ ìlú